A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Ààrẹ Bọ́lá Tinubu ti gbáradì láti gbéra kúrò ní Àbújá lọ orílẹ̀-èdè Equatorial Guinea lọ́la ọjọ́ 14 oṣù kẹjọ fún àbẹ̀wò ọlọ́jọ́ mẹ́ta, gẹ́gẹ́ bí àtẹ̀jáde láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Ajurìngelálẹ̀. Ìbẹ̀wò ààrẹ yìí dá lórí ìpè láti ọ̀dọ̀ ààrẹ Theodore Obiang Nguema Mbasogo. Bákan náà ni yóò ní ìpàdé pẹ̀lú àwọn adarí Equatorial Guinea ní ilé agbára ní gẹ́lẹ́ tí ó bá dé ọ̀hún. Ìjíròrò, àdéhùn àti ìbuwọ́lù yóò wáyé lórí ọ̀rọ̀ epo àti afẹ́fẹ́ gáàsì, ààbò pẹ̀lú àwọn ẹ̀ka tí ó pa wọ́n pọ̀. Àtẹ̀jáde náà tẹ̀síwájú wípé mínísítà lórí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè Ambassador Yusuf Tugar pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́pọ̀ ààrẹ mìíràn ni wọ́n jọ ń kọ́wọ̀ọ́rìn lọ Equatorial Guinea. Ìrètí ṣì wà wípé ìrìnàjò yìí yóò fìdí múlẹ̀ àjọṣepọ̀ orílẹ̀-èdè méjèèjì fún àǹfààní ará ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Lẹ́yìn àgbéyẹ̀wò ètò ààbò ní ìpínlẹ̀ Kaduna àti ìlú Zaria pẹ̀lú agbègbè rẹ̀, ìgbìmọ̀ alámòójútó ètò ààbò lábẹ́ ìṣàkóso gómìnà Uba Sani ti fagilé àṣẹ kónílé-ó-gbélé kọ́fíù pátápátá. Kọmíṣánná tó ń ṣàmójútó ààbò Samuel Arowani ni ó ṣe ìkéde yìí nínú àtẹ̀jáde òní, bí ó ti sọ wípé fífagilé àṣẹ yìí wáyé lójú ẹsẹ̀. Ọ̀sẹ̀ tí ó kọjá ní ìgbìmọ̀ ìpínlẹ̀ pàṣẹ kónílé-ó-gbélé lẹ́yìn tí àwọn jàǹdùkú já ìfẹ̀hónúhàn fòpin sí ìjọba tí kò dára End Bad Governance gbà lọ́wọ́ àwọn olùfẹ̀hónúhàn, bí wọ́n ti jí àti ba okòòwò tí iye rẹ̀ wọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ bílíọ̀nù náírà jẹ́. Àrùwá ní gbogbo ìgbésẹ̀ tí ó bá fẹ́ wáyé ni agbófinró gbọ́dọ̀ kọ́kọ́ ṣe àgbéyẹ̀wò rẹ̀ láti lè dènà ìtàpá sí òfin. Ó wá rọ ará ìlú wípé ìjọba yóò túbọ̀ tẹ̀síwájú láti mú ètò ààbò lọ́kùnkúndùn. Gómìnà Sani gbóríyìn fún gbogbo àwọn adarí ní ẹ̀ka ètò ààbò, ẹ̀sìn, olórí ìlú àti gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn fún ipa ribiribi tí wọ́n kó láti yanjú rògbòdìyàn tí ó bẹ́ sílẹ̀ lẹ́yìn ìfẹ̀hónúhàn ní Kaduna àti Zaria. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àwọn ààrẹ àná Goodluck Jonathan àti Muhammadu Buhari yóò ní ìpàdé ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu lónìí ní ilé agbára ìlú Àbújá. Bákan náà ni àwọn adarí ológun àná bíi ajagunfẹ̀yìntì General Yakubu Gowon àti Abdulsalami Abubakar náà yóò bá wọn kópa nínú ìpàdé ọ̀hún. Gómìnà ìpínlẹ̀ Abia, Adamawa àti Akwa Ibom, gbogbo wọn ni wọ́n kópa nínú ayẹyẹ ìṣíde ìpàdé yìí. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ìpàdé tí ó gbẹ̀yìn wáyé lábẹ́ ìṣèjọba ààrẹ Muhammadu Buhari ní ọjọ́ 10 oṣù kejì ọdún 2023 tí ó dá lórí ètò ìdìbò ọdún 2023, ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú òfin owó náírà àti àìsí epo bẹtiró. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Ọ̀gbẹ́ni kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Musa ní ọwọ́ ti bà ní agbègbè Amúlòkó ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú orí ènìyàn tútù tí ó jẹ́ ti obìnrin tí ẹnikẹ́ni kò lè ṣe ìdánimọ̀ rẹ̀. Àwọn ará agbègbè ni wọ́n fura sí ìrìnsí rẹ̀ tí wọ́n fi kò ó lójú, béèrè ohun tí ó gbé dání sínú àpò. Bí wọ́n ti tú àpò náà wò ni wọ́n ṣe àwárí orí ènìyàn nínú rẹ̀. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni Ọ̀yọ́ Affairs kọ sí pẹ̀lú àkọlé wípé wọ́n ti yọ̀ǹda ọ̀gbẹ́ni tí wọ́n ká mọ́ pẹ̀lú orí ènìyàn fún ọlọ́pàá. Níbi àpatẹnujẹ́wọ́ ni Musa ti ṣàlàyé wípé òun wà lára àwọn tó ń fi ẹran ara ènìyàn ṣòwò. Wọ́n ti yọ̀ǹda rẹ̀ fún ọlọ́pàá láti tẹ̀síwájú nínú ìwádìí àti ìbániṣẹjọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lẹ́yìn ìfẹ̀hónúhàn lórí oúnjẹ, owó afẹ́fẹ́ gáàsì àti oúnjẹ ti gbówó lórí gọbọi ní ìpínlẹ̀ Kaduna. Iye tí wọ́n ń ta àwọn oúnjẹ bíi tíì, èrè oko bíi ìrẹsì, ẹ̀wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ti gbówó lórí káàkiri ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù ní ìpínlẹ̀.
Fún àpẹẹrẹ, kìlógíráàmù afẹ́fẹ́ gáàsì tí wọ́n ń tà láàárín n1,100 àti n1,120 nínú oṣù keje ni ó ti di n1,400 ní àwọn apá ibì kan láàárín ìpínlẹ̀. Ní ọjà Sheikh Abubakar Gumi, àpò ìrẹsì ilẹ̀ òkèèrè aláàdọ́ta kìlógíráàmù tí wọ́n ń tà láàárín n79,000 kí ìfẹ̀hónúhàn tó wáyé ni wọ́n ti ń tà láàárín n86,000 sí n90,000 báyìí. Bákan náà ni iṣu tí wọ́n ń tà ní N5,000 tẹ́lẹ̀ ti di N7,000. Bákan náà lọmọ sorí pẹ̀lú ẹ̀wà, gààrí, noodles, ọ̀dùnkún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn oníṣòwò ní ó pọn dandan kí àwọn fi owó lé ọjà níwọ̀nba ìgbà tí àlékún ti wá láti dépò àti gbogbo ibi tí wọ́n ti ń ra ọjà. Olùgbé kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ìyáàfin Amina Idris ní lẹ́yìn ìfẹ̀hónúhàn ní owó oúnjẹ gbówó lórí lọ́jà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọjọ́bọ̀ tí ó ń bọ̀, ọjọ́ 22 oṣù kẹjọ ọdún 2024 ni adájọ́ àgbà fún ilẹ̀ Nàìjíríà CJN Olúkáyọ̀dé Aríwóọlá yóò gbéjọba sílẹ̀ kúrò ní ipò adájọ́ àgbà lẹ́yìn ọdún méjì tí ó ti ń darí ìṣàkóso ẹ̀ka kẹta ìjọba àti lẹ́yìn ọdún 13 ní ilé-ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀-èdè. Ọjọ́ 22 yóò jẹ́ ọjọ́ àrà ọ̀tọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ìdí. Àkọ́kọ́ ni wípé ó jẹ́ ọjọ́ tí CJN yóò pé 70 ọdún lórí èèpẹ̀. Bákan náà ni ayẹyẹ ìfipòsílẹ̀ rẹ̀ yóò wáyé ní ọjọ́ yìí kan náà, Valedictory Court Session. Èyí tí ó dùn mọ́ CJN nínú jùlọ ni bí ó ti ṣe àṣeyọrí nínú ìgbìyànjú rẹ̀ àti mú kí ilé-ẹjọ́ tó ga jùlọ ní adájọ́ 21 fún ìgbà àkọ́kọ́. Aríwóọlá pẹ̀lú àwọn aṣíwájú rẹ̀ méjì, adájọ́ Walter Onnoghen àti Ibrahim Muhammad, ni wọn yóò jọ ṣe ayẹyẹ fún papọ̀. Láti ìgbà tí CJN ti gba ipò ní ọdún 2022 ni ó ti fi èròǹgbà rẹ̀ hàn láti ṣe àtúnṣe ojú ìwà ìbàjẹ́ tí wọ́n fi ń wo ẹ̀ka ìdájọ́, nítorí àpẹẹrẹ wà wípé wọ́n fi ẹ̀sùn ìwà ìbàjẹ́ kan àwọn aṣíwájú rẹ̀ méjèèjì. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni Aríwóọlá pààrọ̀ àwọn tí ọ̀rọ̀ kàn ní ẹ̀ka ìdájọ́ láti lè rí i dájú wípé ó pèsè ààyè pínpín ire láre, bí ó ti ṣe ìkìlọ̀ wípé ìṣèjọba rẹ̀ kò ní fi ààyè gba ìmẹ́lẹ́, àṣemáṣe, àṣìlò agbára àti àìṣeéfọkàntán láti ọ̀dọ̀ ará ìlú. Gbogbo ìgbà ni ó máa ń gba àwọn adájọ́ ní ìmọ̀ràn kí wọ́n rí iṣẹ́ wọn gẹ́gẹ́ bí àǹfààní tó ṣọ̀wọ́n, kì í ṣe láti sìn nìkan, ṣùgbọ́n kí wọ́n lè jíyìn iṣẹ́ wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn ThisDay tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.